so Ìlọrin lè tẹ̀lé sultan, wọ́n tẹ̀lé sultan, but Raabita kì í tẹ̀lé sultan láti jọ́ tí wọ́n ti dálẹ̀. Sumu wa aftiru. Ànábì lámọ́lẹ̀ pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ni ó dàrú. Ànábì ò wá kàn sọ báyìí nìkan, ó tún wá practicalize lásìkò rẹ̀. Ìjọ tí Ṣàbánù bá ti pé 29, Ànábì máa ń da àwọn sàábé síta ní Abdullahi ibn Umar, Abdullahi ọmọ Khattabi, ní ṣe sọ pé tààrọ an-nasul hilal. Nígbà tí Ṣàbánù pé 29, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọ oṣù, wọ́n máa wo sánmà ni. Wọ́n máa wo tí wọ́n kóra wọn lọ sí pápá, wọ́n máa lọ wò, ó ní wa akhbartu an-nabiyya sallallahu alaihi wasallam anni ra'aytu. Èmi wá lọ rẹ̀ sọ fún Ànábì kéde Ànábì oṣù táwọn wá ìmírí. Fasama, Ànábì sì gbàwẹ̀ lọ́dún wọn, wa akhbara an-nasa bi siyami. Ó sì ní káwọn èèyàn gbàwẹ̀. Bọ́lọ̀ ń bá fẹ́ káwọn àgbàlagbà kó máa péjọ ní níjọ́ náà, Ànábì ó ti péjọ pẹ̀lú àwọn sàábì rẹ̀. Tí Ànábì tó pé Ànábì àti Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọn lè má jókòó sí pàdé lálẹ́ lẹ́yìn ẹ̀ṣà. Tí wọ́n máa discuss alámẹ́jì àwọn Mùsùlùmí, kí ló dé tàbí máa discuss ọ̀rọ̀ àmóṣù mọ́, nígbà tọ́lọ́wọ́ bó gbé bẹ̀, sumu wa aftiru tó sọ fún wa nù. Mọ́gbọ́mí mọ́ jẹ̀mọ́, mọ́gbọ́mí mọ́ o. Má sì jẹ́ kí ariwo kéèkì Raabita mọ́jọ́ ó dẹ́rù bọ́ àwọn èèyàn ní bẹ́ẹ̀bẹ́ ọgbọ́. Àwọn èèyàn tán lè ṣàṣìṣe náà bẹ́ẹ̀bẹ́, kìí ṣe àwọn ẹni tán lè ṣàṣìṣe, kìí ṣe àwọn Ànábì Ọlọ́run ní bẹ́ẹ̀bẹ́, kìí ṣe àwọn màláíkà. Nínú Raabita òun náà sì là ń tẹnumọ̀ yìí, aláwọn àfáà nílẹ̀ Yorùbá, bàbá sọ̀rọ̀ pa ìmámù ilẹ̀ Yorùbá, ẹyọ ìmámù Èkó lẹ̀ ọ̀dọ́ wọn. Ẹ máa sọ̀rọ̀ ìmámù nílẹ̀ Yorùbá yìí, ẹyọ ìmámù Ògbómọ̀ṣọ́ lẹ̀ túnṣe lẹ̀ Yorùbá, ẹlẹ̀ tún ká ọ̀nà balẹ̀ ìtapa. Ẹ máa sọ ìmámù lẹ̀ Yorùbá yìí, ẹ sọ ìmámù Ọ̀yọ́ lẹ̀. Ó wá ìmámù táwọn wí àwọn òwí wo. Ẹ máa sọ ìmámù lẹ̀ Yorùbá, ẹ yọ ìmámù Àkúrẹ́ lẹ̀. Yọ ìmámù Àkúrẹ́ lẹ̀ kárí. Ẹ̀mí ló bẹ̀ bọ́. Agbára yóò ká. Ìmámù Àkúrẹ́ mọ̀ sọ wà lọ fẹ́ yọ wọn pò nínú ìmámù lẹ̀ Yorùbá. Gbogbo àwọn táwọn wí yìí, ibi táwọn dúró lórí kíni jàmá, sumu wa aftiru. Káwọn táà sì wí inú tó àwọn ìmámù yìí náà bẹ́ ó. Káwọn táà sí ọmọ kẹ́lẹ̀ ní ṣe àgbẹ̀lẹ́gbù alùsùnà kọ́lá wíyìí. Lẹ́bù kí láwí báyìí? Lẹ́bù àwọn ìmámù ilẹ̀ Yorùbá. Ìtí ìmámù ilẹ̀ Yorùbá gan tí gbogbo òwí kankan náà, ọwọ́ alẹ́ kó máa fi Raabita kan dẹ́rùbà ọ́. Wọ́n dẹ́rùbà ara rẹ̀ àfá. Wọ́n ṣe kí ni mo wí? Wọ́n dẹ́rùbà ara rẹ̀ kò lè fi ọ̀sẹ̀ kankan. Sumu ìta Ànábì wínú. Tọ́ káwọn wọ̀nyí náà sì tó dé, lẹ́nìkan ní bàbá kan lánàá, bàbá òun náà, ọjọ́ máa mú dọ́kalẹ̀ ní. Bàbá kan lánàá náà bá wà lájẹ́ àgbà. Àwọn sì dúró wọ́n sí wá sí gbogbo àwọn àfá, wọ́n ni ẹbẹ̀rù ọlọ́sí tọ́lọ̀ ní àmọ́ ṣeré. Tí tọ́lọ̀ wí fún yín ní kékeré mọ́ mọ́jọ́ kalẹ̀, bàbá kàbẹ́lì nínú ni, bàbá wà lájẹ́ àgbà. Lọ́mọ́sà bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n, bàbá ni bàbá ń tẹ́lẹ̀ púpọ̀. Wọ́n tẹ́lẹ̀ púpọ̀, wọ́n já mọ́ rí nǹkan mọ́ nǹkan lé, Ọlọ́run san wọ́n lẹ́san olóore. Ọlọ́run san wọ́n lẹ́san olóore. Sàmí fún wa bá. Àwọn ọ̀rẹ́ta bá máa nínú àwọn yìí ọ̀rọ̀ owó dàgbà ká àti ẹ̀lágbàlagbà kankan. Òdodo ọ̀rọ̀ òyìnlẹ̀ olóòtọ́ o. A sì sọ okó dàbà àrágbàlagbà kankan náà. Àmọ́ pa ti ẹ̀rágbà kan tọ́ka pé bàbá kan náà bẹ̀tán sọ báyìí. Kàfánà fakhran, wa izzan, wa sharafan pé tuntun kọ́ lágbédé. Òdodo ni. Sumu wa aftiru. Ọ̀rọ̀ Ànábì nù sallallahu alaihi wasallam. Gbogbo Mùsùlùmí la Yorùbá ẹróṣù ní ó kẹ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀. Masala méjì sí ni, ọ̀tọ̀ la róṣù, à ń wà tán ní àwà yìí. Ọ̀tọ̀ tó wà ní kíta bá tó wá róṣù ọ̀hún tán, sákàmà gbábìnì fọ́wùtọ̀ láà, a gbọ́dọ̀ fọ̀rọ̀ só lórí lẹ́nu ní. Nílẹ̀ Nàìjíríà tó ní wọ́ta wà lónìí, adúgbẹ́lọ́dọ̀ wọ́n yẹ olórí fún wa. Èyí sọ lórí àwọn Haúsá, olórí gbogbo àwa lọ́rin Sultan Sokoto, láti mọ́ ń pè wọ́n, Alhaji Sa'ad Abubakar, hafizahullah wa ra'ah. Olórí àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí ni wọ́n mọ́sá bá kọ́ ọmọ sí, tó bá fẹ́ṣẹ̀ wọn ilẹ̀ lórí Sunnah àti Tawhid. Ọlọ́run tó wá ṣe oṣù fi yín náà sáàdì wọn. Nígbà tí kò wá sọ, èyí tó yẹ kó fi ronú, ó bá sọ lọ́dọ̀ bòmí, tó yẹ kó fi ronú pé àwọn àdùsùn náà yìí mọ́ ní príncipù lóòtọ́. Pé ṣe bó ní Súfì ni Sultan Sokoto. Àwọn àdùsùn náà sí mọ́ ń pariwo rẹ̀ tó bá ti di pọ́rọ̀ aláwẹ̀ dé, ìmá karaba ni ó tú tiẹ̀, ó ní pé ọlá àbòsí àti ọ̀tẹ̀ tẹ́ẹ̀bẹ́ ṣe náà ní kílé sẹ́yìn gbá ti ìlànà Sultan ni. Bá bá gbá ti ìlànà rẹ̀ níbi ọ̀rọ̀ Súfì, àmọ́ Olúwa wá ti fọ̀rọ̀ sí lẹ́nu níbi ọ̀rọ̀ afẹ́ mọ́sù afẹ́ sọdún. Ọgbọ́, sọ́wọ́mùkún yawma tasumun wà fitrukum yawma tuftirun. Ìgbà Ọlọ́run ti fọ̀rọ̀ sí lẹ́nu yẹn bí regardless tí ò bá jẹ́. Kájẹ́ tọ́ kálàfà yìí náà lÓlúwa fi jẹ Sultan àwọn Mùsùlùmí gbogbo Nàìjíríà tó bá dìbí tó bá yẹ ká ìtẹ̀lé báyìí bá ìtẹ̀lé náà nù. Ó bá bú sàábé, àwọn ilé mọ̀ pọ́ bú sàábé, àmọ́ bí ó bá ní ayé ìtẹ̀lé kí láti jẹmọ́ tó bá sọ̀rọ̀ kúfùrù tí ń sọ nìkan láti gbọ́rọ̀ rẹ̀ mọ́. A ti mọ̀ fojú pé sẹ́lẹ̀ ò ti kèbè rí báyìí.
pẹ̀lú bí tí ń bá amọ́ta náà bí wí ni pé súnmú wà á fútì irú ọ̀rọ̀ anábì nù mọ́jẹ̀ dàrú mọ́ lọ́wọ́ kò dàrú kò sí challenge sí rẹ̀ ó gbà fáwọn rọ́bítọ̀ challenge kan rẹ̀ wọ́n bá lè bá dáhùn rẹ̀ ẹ mú wá níbi tó bá wà níbi ànábì àtàwọn sàábé ti jòkó tán mú ọjọ́ àwẹ̀ rí gbogbo yàbá rọ́bítọ̀ ọlọ́mọ àṣàlékún ara fún yín ọba àṣàlékún bá àṣàpẹ́lẹ́ yín a máa challenge yín báyìí ẹ mú wá ń bí ẹbá ti rí bí ànábì tí irú báyìí ti ń jòkó yìí tẹ́ jòkó tẹ́wàá jòkó báyìí tẹ́wàá ní pé ẹ kéde fáwọn èèyàn pé ọjọ́ báyìí ẹ̀yin bàbá wa ní rọ́bítọ̀ àwa náà ń bí báyìí pé ń tẹ́ ṣe yìí bolẹ̀ ti rí ọwọ́ tálẹ̀ bá lọ́wọ́ ẹ̀ nínú ànábì àtàwọn sàábé rẹ̀ ọlọ́wọ́ ò sí ní àtẹ̀lé yín o ta ló ní àtẹ̀lé ànábì àtàwọn sàábé ànábì ló ní àtẹ̀lé tọ́ ànábì tó wá ní àtẹ̀lé ẹ̀yin bàbá wa dẹ́kun à ń bí báyìí níbo lẹ́yìn ti níbi tá ànábì tó ti wá gbé àwọn sàábé jòkó táwọn bá káàdé jòkó báyìí tí Umaru jòkó ní ẹgbẹ́ bí Abdulrahman ọmọ Awfi tí ó jòkó ń bí tí Bilal tó jòkó ń bí níbo lẹ́yìn tí ànábì àtàwọn bá káàdé àti Umaru àti Bilal àti Usman àti Ali tí wọ́n wá jòkó pé ọjọ́ báyìí àsìkò báyìí òun là máa wẹ̀ àsìkò báyìí òun là ń sọ ọdún gbọ́lẹ̀ ti rí bẹ́ẹ̀ bá ti wá rí ẹ̀dá pẹ́ padà mẹ́ òṣọ́nà mẹ́ ẹ má bínú ó lè jẹ́ pọ́ ọmọ bíbí inú yín ọmọ yín lẹ́yìn ní sọ ẹnìkan náà ló sọ fún yín o àwọn tí ó sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti sọ ẹ̀dá náà sọ bá náà ti mọ́ sọ yìí so ẹni di pé bí ti ń wá gbogbo náà bì kan ní tí wá kí nígbẹ̀ mọ́ ní wá tútù bì kan yóò tún dàpọ̀ bì kan ẹ ṣáà gbọ́rọ̀ iye mẹ́sẹ̀jì ni tẹ́ ẹ̀ bá ti lè rí àkọọ́lẹ̀ rẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ rojọ́ rẹ o bẹ́ẹ̀ bá ti rí àkọọ́lẹ̀ tẹ́ ń ṣe ńlẹ̀ Yorùbá ẹ rojọ́ rẹ wájú Allah subhanahu wa ta'ala tó ní dáa nábì wí ó yanjú pẹrẹgẹdẹ súnmú wà á fìtìrú ní múlẹ̀ tí wá rí ìdá yìí ṣe ilẹ̀ ọkọ̀ ṣẹ́sì ni ẹ̀yin kọ́ bàbá ẹ̀yin náà bá lọ́wọ́ ànábì ni ẹgbà lọ́wọ́ ànábì ní àbí Islam ànábì ló mú àyíkọ́ kọ́ ọlọ́wọ́ bí náà ta ló bí náà jẹ̀má ànábì ló bí náà ànábì tó wá bí náà tó ń bó ti ní abẹ́rẹ̀ àwẹ̀rẹ́ súnmú níbi ẹ̀yìn bá ti mú ọjọ́ kalẹ̀ à nílé lo lìrúyàtì yìí mọ́ lìrúyàtì yìí yóò domi kódà wàá pínlẹ̀ ìdẹ́tọ̀ ṣàbánà tàlàfínà yàwó pínlẹ̀ kiri jẹ̀má yóò domi gbogbo nǹkan méjèèjì tá ànábì mú wa yóò domi oníṣẹ́ ló mọ́ rọ́bìtọ̀ Nàìjíríà ọlọ́run tó di rọ́bìtọ̀ tó là ìmọ̀ tí ìyàlẹ́kú fúri ìyá ìsàmì jẹ̀má nígbà mú gbọ́ tí kan náà alfa tí wọ́n sọ kí ní kan gba pé rọ́bì tọ́tù jọ aláwà sọ fàárà bíbù bá sọ pé káyì rọ́bì tàwọn àfáwà alóhun ní ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọgọ́ kò ní ṣe ní rọ́bì tọ́tù hamkọ́ ní ọgọ́fà lina yóò ṣe ní rọ́bì tọ́tù ulama ẹ sàmì jama ní táwọn ulama urabbaniyun tí wọ́n sì máa ń dúró lórí pé kí lọ́wọ́ bá wí kí lẹ́gẹ́rẹ́ kí lànàbí wí sumu wa aftiru peter dúró sínú anábì tí wọ́n sọ fún wa pé fa in gumma alaykum àìwá bá mọ́ kùrukùrú wá ń bẹ sánmọ̀ òjò ṣú nǹkankan wá kọ́ ní kò jẹ́ kẹ́ lè rí tí ń bẹ ní àwòwò sánmọ̀ mọ́ ẹ má wùlẹ̀ dáyìn láàmú ẹ má kàn mọ́ assume pé ó láìkì oṣù yẹn ti yọ àwọn àkàrí àwọn ní astronomical calculation wá ní pé oṣù yẹn ti yọ but ẹ kàn lè fi ojú nígbà tá àti ojú rí wọn àrí náà nù a wá lè ṣe ìṣàánà pẹ̀lú tó lè jẹ́ kójú wọ́n rí bóyá sábà fojú wa wo nǹkan báyìí ó níbi tí agbára ojú wa dé but a bá gbé microscope sí agbára ojú wa ó tún lè jìnnà àmọ́ ojú náà sáà náà fi wò nínú microscope kéje astronomical calculation pé bí kìíní ti ń lọ yìí èyí wà jábọ́ báyìí wọ́n wà bí oṣù jọ báyìí wọ́n bá ti wá bí yóò sì kékeré ojú ò lè rí ànábì tí ní fàápẹ̀lú ìdàtà ṣàbán sàlàfì ẹka òka ṣàbán kó pẹ́rẹ́ lò tọ́bábù rẹ̀ láti wá gbáwà yìí Abdullahi ibn Umar náà gbáwà rẹ̀ láàrin wọn ẹ máa tún gbọ́ Abdullahi ibn Umar sọ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin bàbá Raabita alánàbí ní látẹ̀ súnmú hatta tarawul hilal ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ àbíjẹ bá tó róṣù inú tó lágbára tún lọ́rọ̀ jẹ́ gbọ́dọ̀ kalẹ̀ báyìí látẹ̀ súnmú ọkọ̀ ṣe náà fíù náà hatta tarawul hilal gáyà tó fún wa nú